ẹjọ́ gbogbo àyìn náà wà mẹ́kọ̀ọ́ tá ẹ bá bọ́ sí báyìí. àwọn olùfẹ́ sọ̀rọ̀ ta ló fẹ́ sọ̀rọ̀ tẹ́yìn náà lè fẹ́ sọ̀rọ̀. ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ tún wá gbọ́ tuntun wọn. Wọ́n ní èyí ò ṣẹlẹ̀ àìmọye tí ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà ní ìlú Ìlọ́ra. Ó gba àwọn tí ẹ̀ ń wò yìí ọmọ bíbí ìlú Ìlọ́ra ni wọ́n, olùgbé ìlú Ìlọ́ra ni wọ́n, àgbẹ̀ ni wọ́n. Àwọn nǹkan kan wá ń ṣẹlẹ̀ tó jẹ́ ìyàlẹ́nu tó jẹ́ kàyéfì táwọn ò pé tí ó yẹ kó ṣẹlẹ̀ sáà nílẹ̀ Yorùbá ń bí báyìí. Wọ́n lẹ́nu oníkan láti gbọ́ pọ̀n wọn ẹni ọlọ́fà láti gbọ́ mọ́ta. Ẹja gbọ́ tààrà lẹ́nu wọn tó ṣẹlẹ̀ gan-an tó bá yẹ pé àrà òtútù ìsìn àṣẹlẹ̀ báyìí. Tó bá yá àwa náà là ń ṣera wa. Àwọn kan ń bẹ tí wọ́n pè ní agro rangers. Àwọn agro rangers yìí láti inú civil defence ni wọ́n ti yọ wọ́n. Àwọn yẹn ni wọ́n rí sí àwọn àgbẹ̀ àti Fúlàní bí wọ́n bá fi màálù jẹko àbí nǹkan kan ṣẹlẹ̀ nípa àgbẹ̀ àti Fúlàní. Àwọn agro rangers yìí níjọba yà nínú civil defence ni wọ́n ti yọ agro rangers. Àwọn ni wọ́n gbé kalẹ̀ láti máa mójútó ọ̀rọ̀ àgbẹ̀ àti Fúlàní. Nǹkan kan wá ṣẹlẹ̀ nílùú Ìlọ́ra kò wá yà wá lẹ́nu, ó yà wá lẹ́nu, kò yẹ kó ṣẹlẹ̀. Ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ já gbọ́ látẹnu wọn. Ẹ kúrọ̀ lẹ́sà. Ta ni yóò sọ̀rọ̀ gan-an? Ẹ̀yin ni. Ta ni? Awóyalé. Ẹ̀yin lẹ fẹ́ sọ̀rọ̀ àbí? Ẹ bá ń gbága àbí kẹ́ jókòó láàrin wọn báyìí. Jókòó láàrin wọn. Ó kọ́ yín àti ní tó ṣẹlẹ̀ gan-an ní pàtó. Orúkọ mi ni Awóyalé Samuel Olúyẹmí láti ìlú Ìlọ́ra. Níjẹta tí bàbá lọ sóko. Bàbá wo? Bàbá Pópó Ọlá Iyọlá. Bàbá lóko láti lọ nú ṣàkásù nínú oko wọn. Tó bàbá nígbà táwọn dóko àwọn ti bá wọn Fúlàní nínú oko àwọn. Báwọn ti wá yọ lọ́ọ̀kan ní a bá ń sọ fáwọn pé àwọn pa ẹran àwọn àbá ń pẹ ẹran pípa báwo ni wọ́n bá ń pèsè bí oògùn tí ìwọ́dà oko ni. Fúlàní náà lọ bẹ̀rẹ̀ tí ń sa oògùn. Tó bá dúró bí báyìí yóò sa oògùn, tó bá bọ́ bẹ̀rù yóò sa oògùn, ní sa oògùn bàbá kíá. Àwọn ò da oògùn sóko àwọn ọmọ kankan nípa oògùn. Ibi wọn ti ń sọ lọ́kọ̀ pẹ́ náà lọ́ba pé àwọn agbórinjà bá dé ìyẹn bá ti gbé bàbá ìyẹn àwọn tó wà ní Ọ̀yọ́ àtọ̀yọ́ ìyẹn ti wá gbé àwọn bàbá sí Ìbàdàn ìyẹn lánàá. So ibẹ̀ ni àwọn bàbá sùn lánàá títí tó fi dòní kó tó di pé gbogbo ẹgbẹ́ àgbẹ̀lọ́ba bàbá ìyàwó àtàbúrò wọn àmẹ́tẹ̀ẹ̀ta bí ẹ ṣe gbé wọn nínú oko nù pé bàbá ní ọ̀dà ògùn sí inú oko. Inú oko ta ni? Inú oko bàbá, inú oko kásù bàbá tó tó bàbá Pópó Ọlá Iyọlá. Inú oko bàbá gangan ni o. Ibùdó tí wọ́n sì jìnnà gidi sínú oko bàbá. Inú oko bàbá? Bẹ́ẹ̀ni. Fúlàní sọ pé bàbá da oògùn sínú oko. Fúnra Fúlàní nísìnyí wà ń sa oògùn àwọn oògùn tó ní ẹ̀dà òun náà ní ń sá. Ọwọ́ adé kí bàbá máa tẹ̀lé wọn. Sẹ́ríkì Yòyó. Sẹ́ríkì Yòyó nílùú Ìlọ́ra bẹ́ẹ̀ náà. Ó ń gbé ní abúlé Ẹlẹ́mọ. Wọ́n wá pe agro rangers àwọn wá gbé bàbá wọ́n wá ti bàbá mọ́lé. Bàbá nìkan jẹ́ gbé wọ́n gbé bàbá wọ́n gbé ìyàwó wọn wọ́n gbàbúrò wọn. Kí lọ́sọ̀ kọ́ ìyàwó àti àbúrò wọn ṣe? Bàbá mú ìyàwó wọn lóko táwọn lọ ọ̀sà kásù wọn lọ ọ̀sà. Àbúrò bàbá náà lóko tiwọn náà oko yẹn ò jìnnà síra wọn. Ẹ fẹ́ gẹ́gẹ́ wọn oko ara wọn. Inú oko tí Fúlàní dàbí inú oko bàbá? Inú oko bàbá. Náà mò ń gbọ́ yín yé mo kàn fẹ́ jẹ́ kí àwọn inú oko bàbá. Bàbá kí ni ẹ̀sùn tí wọ́n fi kàn yín gbẹ̀dẹ̀ àbáwọn tí wọ́n tì yín mọ́lé sí wọn èso Yorùbá ni? Yorùbá ni wọ́n. Àwọn agro rangers wọ́n wá gbé yín. Yorùbá ni wọ́n. Wọn ò wá gbọ́ èdè yín. Wọn ò gbọ́ tèmi. No, bóyá wọn ò gbọ́ èdè tẹ́ ń sọ. Wọ́n gbọ́ wọn ò yà á sí ni wọ́n ti fún wọn lówó. Ọjọ́ bẹ́ẹ̀. Àwọn èèyàn ti fún wọn lówó ni òjò wọn ṣiṣẹ́ tèmi. Inú oko tẹ́ ẹ dá fúnra yín. Éka mẹ́ta àbọ̀ ni oko kájú yan. Éka mẹ́ta àbọ̀. Ṣé tó bá tẹ̀ jẹ́ pé lẹ́tí ẹ̀ fi ìsọ́ sínú oko yín náà ṣé ẹ̀ tó bẹ̀ láti sọ oko yín ni?
Fúlàní wá nú oko yín òun ni wà ń sa oògùn káàkiri sì ṣe pé wọ́n fẹ́ jẹ́ kí wọ́n mú yín kúrò nínú oko kan lè ráyè ṣe ohun tó wù wọ́n. tí a bá ti ṣe báwọn àwọn agbófinró ni wọ́n wà máa fi dẹ́rù bà wá wọ́n sọ pé tí màálù bá ti kú wọ́n máa lásán wọ́n. kọ̀sọ́ náà mẹ́fọ̀n alábí mágídí tàbí dáhùn àgbòkú tàǹdà wọ́n ti fẹ́ lé wa kú olùkú pátápátá wọ́n ti fẹ́ gbọ́ ogun mọ́ wa lọ́wọ́ lára pátápátá wọn ò bí adákú mọ́. nílẹ̀ bàbá yín náà. ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ alákòóso ẹgbẹ́ àṣìyí Mákindé. nílùú Ọ̀rá náà. wọ́n gbà wá o àfẹ́tàjẹ̀ sílẹ̀ láti ń ké wọ́n gbà wá o. ẹ̀dá fún gbogbo ọmọ Nàìjíríà. wọ́n gbà wá o. àwa kan bẹ ìyá àbẹjọ olókèdè láti lọ́ra lóko mi àwa kan bẹ sísẹ́ ní kí yòyó títí pé àwọn òrí àwa pa àwọn padà jí àwa gbé kò sí ibi iléeṣẹ́ ọlọ́pàá tèmi lọ tèmi sọ kò síbi tí mo lọ tèmi sọ o àwa bí méjì kan bẹ sẹ́ ti fọ́kọ̀sì pé àwa nìṣòro àwọn olùlọ́ra pé àwọn sì fẹ́ pa àwọn òrí wa pa àfúntà bá jí agbé gbogbo ọmọ Nàìjíríà gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àti kọmíṣánná fún agric ẹ̀dàpọ̀ ẹgbà wá kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹgbà wá o ẹgbẹ́lẹ́ ní káfọ́ọ̀rù rán àwọn láti nílẹ̀ wá gbà wọ́n lálejò ní a sì pé wọ́n mọ̀ dùn orílẹ̀ tí wọ́n bá gbà ilé kí wọ́n dúró sí a lọ sílé kábíyèsí lọ́ọ̀dì tí ọdún yìí wọ́n sọ pé kí wọ́n darí wọn ní oko wa mọ́ ṣùgbọ́n bí bá gbé agbára tó kó agbára fún wọn ni bá a ti tún bẹ níbi tó wà látàárọ̀ wọ́n tún pè pé bàbá tí ẹ ti mọ̀lẹ́ wọ́n tún wú ẹ̀gẹ́ rẹ̀ fẹ́ràn ní ọ̀sán yìí lẹ́yìn ìgbà wọ́n tún pè ẹnìkan pé kí ni páìpù epo pupa ti ṣe wọ́n ti wá wọ́n ti gé dàálẹ̀ wọ́n tún pè ẹnìkan wípé wọ́n ti tún wú ẹ̀gẹ́ tiẹ̀ dàálẹ̀ bá a ti bẹ níbi tá à ń bẹ ní secretariat látàárọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ dákẹ́ bẹ́ẹ̀ mi wá ṣe sàárà o ẹni tí wọ́n bá dájú fọ́ọ̀mù fún wa ìdápẹ́ pèsè fọ́ọ̀mù olùlọ́ra o iṣẹ́ oko là ń ṣe àdíléeṣẹ́ o àdíléeṣẹ́ àdísúkú gíga o ẹ̀sán ló wá ọmọ Nàìjíríà. ẹ̀yin náà fẹ́ sọ̀rọ̀ ẹ súnmọ́ bí ẹ sọ̀rọ̀. ní ọjọ́ kẹrìnlá oṣù kẹta yìí ni wọ́n jẹ oko tèmi ní agogo 8 alẹ́ ni mo dà lóko tí mo sì tírèsì màálù àṣàbí títí tí mo bẹ́ẹ̀ dé bùdó ní tí ó sì jẹ́ kí n yọjú sí bùdó ni pé tí àṣàbí bẹ́ẹ̀ fojú kàn mí yọ gbẹ̀mí mi ni èmi nìkan mo sì wà lóko ń jọ bó dijọ́ kejì mo lọ pé àwọn agbórinjà wọn wá gbé àṣàbí débẹ̀ ó lóun kọ́ lóun jẹ́ pé òun ẹni tó jẹ oko títí tẹ̀ di wákàtí àṣàbí ọ̀sọ́ ẹni tó jẹ ẹgbẹ́ yẹn ni o. àwọn agbórinjà náà sì sin ẹ̀kan lórí ẹ̀ mọ́. afọ́jú lọ dá oko yẹn gan tẹ́sí kú gbogbo ẹ̀gbẹ́ wọn. ẹ máa mú dání báyìí ẹ máa mú dání kẹ́ ẹ máa yọ lẹ́yọ kọ̀ọ̀kan máa yọ lẹ́yọ kọ̀ọ̀kan. àgbà ti gbogbo ṣé ìyẹn gbọ́dọ̀ máa ṣe irú iṣẹ́ báyìí kí wọ́n máa tù í kí ni. ó yá ẹ máa yọ gbogbo ẹ̀gẹ́ yìí ni wọ́n wú kalẹ̀. wọ́n bù ní tó ń tẹ oko ọbẹ̀ ewédú. ó lágbára o. tó ń tẹ ewédú ní àbàjẹ́ kẹlẹ̀gbẹ̀ nítorí wàá dùn mí fún àwọn agbórinjà ni pé ń jọ ọmọ kọ́kọ́ mú wọn lọ olùsí wọn ní kí n bu fún àwọn ewédú. ẹ má sọ yín báwọn ẹ má sọ yín báwọn ẹ má sọ yín. ẹ̀yin ọmọ Yorùbá bí ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ yìí nípa àwọn bòròrò Fúlàní ìyàn tó dé lọ́ra yàn ọ̀jà wá nílọ́ra rí gbogbo oko tá à ń dá àwọn ni wọ́n ń jẹ wọn ò jẹ́ àrò oúnjẹ jẹ mọ́ rárá bí ti wulẹ̀ mọ́ wọ́n ń sọ fún wa wípé igi tí wọ́n àwọn bàbá wa gbin bíi igi mọ̀láì náà wọ́n gbin gẹdú torí àwọn ẹran wọn lè bá àwọn rewé tútù jẹ gbogbo rẹ̀ ni wọ́n ń bẹ́ fún àwọn ẹran àparun tí ń bẹ́ ń padà tá a bá kọ́ fìẹ̀ tí ó gbé ni wọ́n lò sí gbogbo ẹ̀wọ̀n ti bàjẹ́ tán tá a bá wá tí a gbin sú tá a bá gbin sú tá a gbin èbú tá a lọ rà wípé ká lè mọ rí sùn jẹ ní àwọn ọdún a lè dán rẹ̀ bí wọ́n ṣe lè dán rẹ̀ pé kóòrùn ọmọ bàjẹ́ ọjọ́ bàmọ́ nínú ebè tí àwọn ọmọ bòròró bá débẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n yọ èmi àwọn alágbàdá àwọn ọmọ tí wọ́n ń bá wọn gbàdá fúnra mi ni mo ń sọ yìí kèé ṣe pé èèyàn lọ́rán mi mo gbìn mo sì rà ẹni tí mo rà lọ́rẹ̀ ń bẹ dì sí mo ń wò wípé ó yẹ kí iṣu yìí kó ti jáde ìgbà tí iṣu yìí ò jáde níjọ́ tẹ́ fùfú ré ìdán jùlẹ̀ ọmọ tó bọ ìsàpèjẹ ń wò kí ló dé tí ò tí ì fi bá nǹkan kan nù kòtò mọ́ tí mo sí gbogbo náà délẹ̀ dókè gbogbo rẹ̀ ni wọ́n ti wà wọ́n máa kì í lọ́ra wọn ó pé ìlọ́ra ìlọ́bí ọmọ agúnyán tó kò bọ̀ wá búnyàn wọn ò já rí sùjẹ́ mọ́dépò pàtì ẹ̀rí fi gúnyán níbi ìlọ́ra
gbogbo rẹ̀ làwọn ọmọ bòròró ni wọ́n fún wọn lóko gbogbo tàbí à ń wí wípé wọ́n káàmpù ẹran wọn síbi tí wọ́n bá ti fún wọn ńlẹ̀ bá wọn káàmpù ẹran wọn tí wọn ò bá kú wọn ò pé wa torí àwọn ọmọ wọn náà wọ́n mọ̀ rán wá láti ibùdó wọn pé kí wọ́n wá mọ̀ kó nǹkan oko wá sí ibùdó wọn tí wọ́n mọ̀ fún àwọn ọmọ wọn ò pé wa nílùú Ìlọ́ra ní iṣẹ́ lọ́yọ̀ state wa wọn ò pé wa ní iṣẹ́ àrí iṣẹ́ ìjọba ṣe àwọn tó kàwé tí wọ́n ní sàtífíkẹ́ẹ̀tì tó dáa lọ wọn ò rí ẹni gbà wọ́n síṣẹ́ tí wọ́n bá lọ tí wọ́n dé náà láàrú pé gbòòrò bàbá rẹ ni máa lọ ro àwọn bòròrò Fúlàní náà wọ́n jẹ́ wọn ni wọ́n tún lè padà tí wọ́n máa lọ ṣe bí báárà nídàálẹ̀ tí wọ́n máa lọ bá àrùn tí wọ́n tún lé wọn kò ní ìlú padà nígbà wo òde wọn ó rí nǹkan kan ẹ gbà wá ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà wá ẹ má jẹ́ wọn sọ wá di oníbàárà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o nílùú Ìlọ́ra tá a fẹ́ ni pé kì í ṣe pé àfẹ́yàn kì í ṣe pé àfẹ́yàn ọmọ gbé ṣùgbọ́n ibi tí wọ́n rà tó ń kálukú wọn rà àgbẹ̀ tá a fẹ́ ni pé kí wọ́n dúró ń bẹ̀ kí wọ́n má da ẹran wọn kì í mọ́ tí wọ́n bá ti da ẹran wọn kì í mọ́ dọ́dọ̀ wa kò sí jà so kí wọ́n dúró níbi tí wọ́n rà ibi tí wọ́n rà tàbí rẹ́ǹtì kí wọ́n dúró ń bẹ̀ kí wọ́n má da màálù wọn kì í mọ́. Ta ló tún fẹ́ sọ̀rọ̀? Ta ló tún fẹ́ sọ̀rọ̀? Ọdún 17 ni tọkọ mi ti kú tí mo sì ń dáko kò wá sí ọdún kan tí mo lè dáko tí wọn ó jẹ rí nǹkan kan mú nínú oko tí mo bá wá pe àwọn ọ̀gá wọn pé kí wọ́n wá wo táwọn ọmọ wọn ṣe tí wọ́n bá wá wò wọn ò ní má bínú ni mò ń gbowó lápò fi dáko mò ń gba gúrú mi mo wà tún san gbèsè kún gbèsè nígbà mo bá dáko tí ì rí nǹkan kan mú bẹ́ẹ̀ nítorí lọ yáwó mi tó fi san owó tí mo bá gbà ọ̀jẹ̀ bó ṣe jẹ́ ẹ bá wa bẹ̀ wọ́n o. Orúkọ mi ni Mr. Ìbúwálé. Mo ń fi àsìkò yìí kí ẹnjìníà wa Ṣèyí Mákindé kó dákun wọ́n gbà nípínlẹ̀ Ọ̀yọ́. Àwọn Fúlàní bòròró yìí kò jẹ́ kí á rí oko lọ mọ́. Pàápàá jùlọ nílùú Ìlọ́ra mọ̀nsíìnì ni wọ́n ń gbà lọ́wọ́ àwọn ọmọ wa tí wọ́n ti ṣe kán kàwé tí wọ́n ò rí sẹ́kẹ́ pé ọ̀kadà náà wọ́n tó ń gùn. A lè ti lo oko mọ́. Ilẹ̀ ṣùgbọ́n wa lóko wọ́n ti gba oko mọ́ wa lọ́wọ́. Kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kó dákun torí Ọlọ́run a fi Ọlọ́run bẹ̀ wọ́n wọ́n bá ní wá solution sí kínní àfẹ́kọ́ dàbí ti gangan Àsàndí àti Sẹ́ríkì Yòyó àwọn wọ́n ń dà wá láàmú tẹ́ mẹ́lẹ́mọ́ tẹ́ mọ́ olókìtì tẹ́ mọ́ ẹlẹ́dẹ̀ẹ́ wọ́n ti sọ̀rọ̀ àǹdí wa pátápátá nílùú Ìlọ́ra wọ́n dákun wọ́n gbà wá o ìyẹn ti wọ̀ lùú Ìlọ́ra ìpínlẹ̀ Ọ̀yọ́ gan ìyẹn ti wọ̀ láfún Kóńgò kan bí ìgbà wọn rà lẹ́gbẹ̀rún 2 ẹgbẹ̀rún kan ni ebi ti ń pa wá kí ẹnjìnìá Ṣèyí Mákindé kó dákun òfin tí wọ́n ṣe ní 2019 ẹ dákun wọ́n gbé òfin yẹn jáde àwọn agbóyìnjà sì sọ pé àwọn àná wọn dilé àwọn pé òfin yẹn kó dákun wọ́n ti dẹ̀wà mú òfin yẹn ṣe kíákíá láì gbófin yẹn jáde àwọn òṣìṣẹ́ ṣe sọ́dọ̀ àfẹ́ kíjà ọ̀sẹ̀lẹ̀ afọlọ́nbẹ̀ wọn ni o àfẹ́ tàjẹ̀ sílẹ̀ nínú Ìlọ́ra pé kí wá kéré rédíò ni wọ́n dúró ni wọ́n sá wa ládàpá lóko ni wọ́n dúró àbí kí ni wọ́n ti kéèyàn lọ́wọ́ bọ́lẹ̀ ní oko Ìlú Ìlọ́ra ẹ̀tí ẹ̀ fọ́ lójú wọ́n wà nù wọn kí wọ́n dákun ìjọba Nàìjíríà Ìlọ́ra. À ń fi eléyìí pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé kí á tètè gbégbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí kó má di pé yóò tún di ìtura tayanyan bíi ti ìgàngán jóòní. A sì fẹ́ àwọn ará ìlú Ìlọ́ra mọ̀ pé wọn ò fẹ́ wàhálà wọn ò fẹ́ dà wọn ò fẹ́ fìtínà ni wọ́n fi sáré wá síbí báyìí gẹ́gẹ́ bí iléeṣẹ́ rédíò aráàlú. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ gbégbésẹ̀ lórí ẹ̀ o àti pé yàtọ̀ sí pé ìjọba gbégbésẹ̀ lórí ẹ̀ ẹ̀yin agro rangers náà kí á tìrú bàbá yìí mọ́lé nítorí pé Fúlàní àbí bòròró wọ́n ní pé bàbá fi oògùn sínú oko wọn láì ṣe oko Fúlàní tí èso oko bòròró kó bàbá fúnra wọn wọ́n sì ti bàbá yìí mọ́lé àgbàlagbà báyìí kí wọ́n tì hàn mọ́lé. Àwọn náà ti ń dọwọ́ rúnu ẹ ká ṣojúṣe wa ká mọ ohun tó tọ́ ká mọ ohun tó yẹ láti ṣe. Bí wọ́n fẹ́ pèpè fún àlàáfíà ẹ mọ ọ̀nà tó yẹ kẹ́ ẹ gbé gbà. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ Commissioner for Agric ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ tètè gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí o
kó tó di pé àwọn àgbẹ̀ àwọn ọmọ lọ́ra kí àgbo wọn tó tàdí kó tó di pé yóò tàdí mẹ́yìn ó ń tàdí mẹ́yìn díẹ̀díẹ̀ o kó má di pé nǹkan mi ò ṣẹlẹ̀ àrọ̀ yìí nítorí Ọlọ́run ẹ gbé ìgbésẹ̀ kánmọ́kánmọ́ ẹ gbé ìgbésẹ̀ kánmọ́kánmọ́ ẹ pe àwọn tí wọ́n ń dá ọkọ̀ yìí àwọn wo lẹ̀ ń dá ọkọ̀ náà. gbogbo àwọn bòròró àwọn Fúlàní tí ń bẹ lọ́ra. ẹ ti pè wọ́n o kẹ́ ẹ pè wọ́n kẹ́ ẹ pe àwọn aráàlú lọ́ra náà kẹ́ ẹ jọ jókòó kẹ́ ẹ sì pàdé pẹ̀lú wọn kóníkálùkù mọ àyè rẹ̀ kóníkálùkù mọ ohun tó tọ́ àti ohun tó yẹ kóníkálùkù mọ ohun tó yẹ kó ṣe. à ń pariwo pé èèyàn mú ebi ń pa aráàlú pò làwọn àgbẹ̀ wọ́n máa ṣe wàhálà táwọn kan sì máa ya wọnú oko wọn á máa jẹ oko wọn ní jẹ́ kí wọ́n rí mú mi. kù díẹ̀ káàtó ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní dàrú o Ìlọ́ra ò ní dàrú o ìlú kówá wa ò ní dàrú o Nàìjíríà ò ní dàrú o kó má bàa dàrú náà la fi ń pèpè báyìí o ẹ jọ̀ọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ gbé ìgbésẹ̀ Commissioner for Agric ẹ gbé ìgbésẹ̀ gbogbo ẹ̀yin ọ̀tọ̀ kùlú tọ́rọ̀ kàn ẹ gbé ìgbésẹ̀ ìlú yóò ní dàrú o bó wà ní ìbùlẹ̀ ọdẹ dúró báyìí nígbà wọn tẹ tí wọn ti fi bàbá lẹ̀ ní. wọ́n ń béèrè fún 6.5 million naira. fún kínní. pé lówó màálù ohun tó kú tó wọ́n gbà lọ́wọ́ bàbá. àwọn olùkójú kan màálù. ṣe ti rí pé nǹkan ń bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ nu. fọ́tò hàn wá wọ́n kàn sọ iye màálù tó kú. Sá. nínú oko wa àbí. láti ọ́fíìsì wọ́n ti dá wa padà sọ́dọ̀ akíbi ó. láti bí wọ́n ti wá jẹ oko ó tó 6 million láti bí wọ́n ti wá jẹ oko iná wá débẹ̀ tó jókòó wọn rẹ̀. ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ tètè gbé ìgbésẹ̀ Commissioner for Agric ẹ tètè gbé ìgbésẹ̀ gbogbo ẹni tọ́rọ̀ kàn nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ tètè gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí o ẹ tètè gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ lọ́ra o ẹ gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ lọ́ra o ẹ gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ lọ́ra o lórí ọ̀rọ̀ àwọn àgbẹ̀ àtàwọn bòròró Fúlàní tí wọ́n ń ṣiṣẹ́ ń bẹ àwọn sẹ́ríkì tí wọ́n dákọ̀ yìí ẹ tètè gbé ìgbésẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run o àsàndí gbogbo àwọn tó dákọ̀ ọ̀hún ẹ jọ̀ọ́ nítorí ẹ tètè gbé ìgbésẹ̀ o ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní dàrú o ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní dàrú o ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní dàrú o kó má bàa dàrú làwọn èèyàn yìí ẹwà kókò aláwẹ̀ ń bẹ́nu wọn ẹ̀ sínú àgbàlagbà ń bẹ́nu wọn ó yẹ kán ti wọlé ṣùgbọ́n títí nítorí àlàáfíà ni wọ́n fi wà níta títí di àkókò tá a wà yìí ẹ̀yin náà wọ́n ti gbégbèsè tiwọn wọ́n ti ṣojúṣe tiwọn ìjọba ẹ ṣojúṣe yín o ìlú yóò ní dàrú o ẹ ṣeun.